ẹjọ́ tí wọ́n bá ṣe tí wọ́n ń wíìnì èmi mọ kọ́ nítan àárọ̀ tí wọ́n ń pa. ikú táwọn èèyàn ń kú irúnmọlẹ̀ ní ń pa wọ́n. èèwọ̀ sì ni wọn ò gbọ́dọ̀ sìnkú. sànyà tí wọ́n sin lọ́jọ́ jp òkú. tí wọ́n bá sì sin jp ẹnìkan kú náà ó kú. Ọ̀tún. So you are the brain behind all these atrocities. Kábíyèsí, kò sí àní-àní ẹni tó bá dalẹ̀ dandan ni kó bá lẹ̀ lọ. Ẹ gba àwọn ọmọ ẹ̀ láàyè fún ọ̀sẹ̀ kú bàbá wọn. Igi dá igi òdúró mọ́ okùn màmá já okùn òjúso okùn màmá já okùn òjúso òwò wọlú òwò bàlú jẹ́ èké wọlú èké òtún nǹkan ṣe àtọgbẹdọgbẹ ọmọ bàjẹ́ ojú dá apẹtẹpẹrọ èrò mọ̀hún tó dò wálé èèyàn ò ní gbọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ kó dákẹ́ èmi ò tún gbọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ ó ti ṣòro èéṣù aláìrètí ká máa ṣe mo bẹ̀bẹ̀ o kábíyèsí mo ní kí mi kò túbà kábíyèsí mo ní kí bẹ́ẹ̀ wá nǹkan ṣe kábíyèsí mo ní kí bẹ́ẹ̀ wá nǹkan ṣe. At this scene in the story of Toluwanile, that beautiful movie, everybody who watched this scene, no matter how confident that Babawande is guilty, you definitely felt for him at this time. Now, Yoruba says, Ọmọdé peku, ó déku jẹ. Ọmọdé pẹyẹ, ó dẹ́yẹ jẹ. Níjọ́ tó bá pa orangidigba, á gbé káyà ẹ̀ mọ́lẹ̀. Look at Babawande. He has done the evil he wanted to do. Now the repercussion has come. He has come to the king to beg. Anything you are doing today that is not right, be careful. A day is coming. That evil thing you are enjoying secretly, be careful of it. Stop it today before the day of vengeance comes. Ọmọdé peku, ó déku jẹ, ó pẹyẹ, ó dẹ́yẹ jẹ. Níjọ́ tó bá pa orangidigba, á gbé káyà ẹ̀ mọ́lẹ̀. Even the king couldn't know what to do. But the Bible says, hands joined together, the wicked will not go unpunished. All of us, we felt for Babawande here. We felt he could just be heard.